fi mí lẹ́sìn kí n máa lọ kí ló kàn mí pẹ̀lú gbogbo nǹkan tẹ̀sán sí. wèrè tẹ́ ń bá gbélé tí ẹ̀ mọ́ ẹni tó jẹ́ ni mo bá ní problem. ọba jìgìjìgì ọba sinimá yìí lọ́ọ̀dì jù lóde ayẹta lóògùn ìbọn òkìgbẹ́ lóògùn àdá èrò bí ọdún lọ́dẹ àdìgbọ́lá ní balẹ̀ sinimá yẹrẹ ọba làbàlẹ̀ ẹ̀ ó ti jáde. sinimá tuntun ọba ta ni yóò bẹ́sù jẹun pọ̀ tí ṣe bí ẹ̀ ò ní gùn Ọdúnladé Adékọ́lá bí rọ̀ ń bí olórí ogun. níbi tí mo tù ẹ́ sí níbi tí mo gbé ẹ sí ní nǹkan tí mo ti fi hàn ẹ́ lọ́nà tí mo ti mú ẹ rìn tó ti mọ bí lẹ́bù iṣẹ́ ìṣe tó o lọ sọ fún mi sí i pé ọ̀rọ̀ obìnrin important sí ẹ ju ọ̀rọ̀ iṣẹ́ tí a jọ ṣe. kásá ogunmọkùnrin kàkà àbájá àpátápàrà tó parẹ́ làjúbà sógiri làgiri ọ̀làgiri kàkà gbọ́takọ́ta mi. ó ṣe mí pé kí n pa mi ràn ó ṣe mí pé kí n rí kí n pa dànù. wọn náà fẹ́ darí sapa pàpà wọn kò darí sòwúrò wọn kò wọn bò kó iná bara wuta òjò palami ọkà yọ làálà. ta ló ń sọ̀rọ̀ abàmì ẹ̀dá lẹ́yìn ikú ni kò dẹ̀rọ̀. sinimá titun ọba action packed movie Den of the Wicked, The Traitors, The Killers, a blockbuster. sinimá titun ọba written and produced by the producer of that great movie titled Ikoko Ajewole Lawrence Solanke. Ọdúnladé Adékọ́lá ló direct yẹ edited by Ọlákúnlé Ọlábọ̀dé big cast. Okona Lalaju starring Ọdúnladé Adékọ́lá Ajewole Lawrence Solanke Fẹ́tí Abalogun Murphy Afọlábí Regina Chukwu Owólabí Àjàsà Dọ̀lápọ̀ Oyèbámijí Lékan Látúnjí Owólabí Ibrahim Yomi Soyombo Káyọ̀dé Akédínà Mr Paragon Ṣeun Ògúntóyìnbó Adéwálé Alébíoṣù Mọ̀nsúrù Ìjàyégbèmí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú sinimá titun ọba subtitled in English ó ti jáde sórí VCD nìkan kásàgbà grab your copy now. mọ̀nàmọ́ná ṣojú ọ̀run yẹ̀rìyẹ̀rì ara ńlá sọ́lọ́kọ̀ ọlọ́mọ òdúró igi ńlá jakẹ́ni tó ṣe ní yàláàyè tètè méré òkúta ìjà kọjá ẹni tá ń dúró de wíjọ́. mọ̀nàmọ́ná ṣojú ọ̀run yẹ̀rìyẹ̀rì ara ńlá sọ́lọ́kọ̀ ọlọ́mọ òdúró igi ńlá jakẹ́ni tó ṣe ní yàláàyè tètè méré òkúta ìjà kọjá ẹni tá ń dúró de wíjọ́. kẹ́ni tí yóò níyà má dégbò ẹ̀yìn má sáré lójú ọ̀nà tó mọ̀gbà tó ṣú. má gbìyànjú láti jalè àgbọ̀n tó wà lókè yìí o. òkúta ìjà kọjá ẹni tá ń dúró de wíjọ́. ìkìlọ̀ ló dára ṣáájú ìjà ẹni tá ń kìlọ̀ fún ìbàdẹ̀kú gbọ́ kó má bá dábàá mọ́ nígbẹ̀yìn. láṣẹ ń kígbe òkúta ìjà kọjá ẹni tá ń dúró de wíjọ́. Ṣọlá àbí kí ni orúkọ ẹran? Bẹ́ẹ̀ni sir, inú mi dùn láti rí yín sir. Wọn náà kọjọ mẹ́ta. Yes sir, thank you sir. màá rí ẹ kí n tó lọ. Yes ma, bẹ́ẹ̀ni tí ń rí ma.
Double P. But I want to compound. You looked around. O lọ sókè. O wọ inú kitchen. O wọ inú gbogbo rooms. You searched everywhere. Do you think I want to set you up? Why not? Mo expect anybody set me up. Ní line business that way, kò sí tí ó lè ṣẹlẹ̀. So, you know, should be deal. So can you set me up? What? Ìyá tó bí mi mo lè set her up. So mélòó ni wọ? Wọ́n kàn tí mo rí ni pé kó tó di pé mo lọ mọye fearless ló ṣe wà. Mo ti look round lóòótọ́. Mo ti check everywhere. Mo dẹ̀ rí pé o sì ń bí láti gbà bọ̀dẹ̀ fún mi. So kò sí reason kankan fún mi láti set her up. But ìyá mi o, mo lè set ìyá mi up. Mo lè set bàbá mi up. Mo expect anytime, any day, kí yàn set me up. Abẹ́ mi náà bẹ̀. Oh, Double P. How can you do a thing like that? Wow. Why did you live like that for 2-3 years? How come you shape me more fierce and múlẹ̀? Where will I be? Thank God pé o fi ẹsẹ̀ yẹn tilẹ̀. Wẹ́ tó o bá dẹ̀ wá fẹsẹ̀ yẹn tilẹ̀. Tó bá bógun lọ, lọ́kẹ̀ ni. Torí wọ́n ní mọ̀jà mọ̀sá la mọ akíkanjú lógun. Akíkanjú tó bá mọ̀jà tí ò sá. Irú wọn máa ń bógun lọ ni o. What do you mean by that? Ọmọ jẹ́jẹ́ ni ẹ́. Ah no, ó tútù díẹ̀. Ó dàbí olóńgbò ni nínú géèmù tá ń play. What? Mo ti rí pé lawyer sí mi. So mo ready láti explain àwọn 1 or 2 things fún ẹ. Tó bá tó time máa sọ fún ẹ, okay? Àwọn frames mi dà. Mo dẹ̀ gòkè yẹn sìn, mo wọnú wardrobe yẹn mi ò rí àwọn 1 or 2 things níbẹ̀. Ibo ló wà? I followed your instructions. Okay. They are kept secretly. Oh, fantastic. Anytime you want them, I'll call you and see you by. Relax, baby. Relax. We'll get to the coffee. What is it? Múyìwá, kí ni mo ṣe fún ẹ tó fi ń lépa mi tó fi fẹ́ pa mí? Òkúta náà bínú sí mi. Question mi sí ẹni wípé ẹ̀ṣẹ̀ wo ni mo ṣẹ̀ tó fẹ́ gbẹ̀mí mi? Mo kàn ní kí n gbé yín wò ni. Mo kàn ní kí n ṣe yín wò ni. Torí mo fẹ́ mọ bẹ́ ṣe tó náà ni. Ìwọ fẹ́ yẹ ìwé wò. Ó ń dà fún. Àbí kò ń ṣe inú ilé ìlàjọ wa ni? Ìwọ mo gbọ́ ẹ léyìí tán. Ó fẹ́ fi gé mi jẹ. Ìwọ ti gbàgbé wípé àgbétìnà ń gbége léra sí ẹ̀mí òkúta ìjà. Ó ti gbé mi yẹ̀wò nígbà tí mi ò mọ̀. Ẹni pé bí ẹ wá fi ojú kan ara báyìí mo wá fẹ́ gbé ẹ yẹ̀wò. Mo fún ẹ ní 2 minutes láti fi gbáradì fún mi. Ó ti ẹ̀ jù báyìí lọ. Àbí? Ìyá wa bínú sí mi. Nígbà míì tó bá tún káyé wá. Tó bá wà ní láì ní iṣẹ́ tí a ṣe yìí, ò ní betray ọ̀gá ẹ̀ mọ́. Òkúta! Mi ò lè wá bí. Kó jẹ́ nǹkan táwọn méjì jọ ṣe. Kó jẹ́ mi nìkan máa gbà kú ẹ̀. Ìwọ pẹ̀lú ta ni?
Janet ọjà mèrè yóò lè sọ̀rọ̀. Òkúta èmi kọ́ mi ò wá nítorí pé agbọ́dọ̀ ayé bàbá rẹ̀ kó yí lọ àwọn ìyá mi. Janet, yín pẹ̀lú ẹ̀jọ́ ń sùn ni. Bẹ́ẹ̀ni Òkúta. Janet, ọmọ iye tó wà ní bank account mi. Janet, nǹkan tí àwọn tó dúró yìí tí wọ́n mọ̀ pa mi. Ìwọ ló mú ohun tí mo fẹ́ ṣe ní alẹ́ yìí. Tẹ́lẹ̀ kankan nu wọn mọ̀. Bẹ́ẹ̀ni Òkúta. Kí ni mo wá ṣe fún ẹ tó fi pàdé àpòpọ̀ pẹ̀lú mi wá? Òkúta ẹ má bínú. Òun ló ní ká wádìí yìí. Ó ní ìyapa yín ti pọ̀ jù. Ó ní ká kàn ìyapa yín. Kẹ́ má bàa fi ti yín affect future wa. Ní kó má wọlé bọ̀. Wàríre wàtà, wàríre wàtà, wàríre wàtà. Lẹ́ òpó ilé ààrẹ rù máa sọ. Dákun òkúta ìjà ńkọ́. Gbọ́n gbọ́n lókè lókè gbọ́n gbọ́n. Mo mọ̀ bẹ́ẹ̀. Òkúta ń bẹnu lé. Ibi dorí oníbi, ikú dorí oníkú, òkúta ìjà o, gbẹ̀yìn bá dárí sọ, àpapà. Ẹni bá ní kí wọ òkè, gbogbo ẹ̀yin tẹ́ ń lépa rẹ̀ kí ló mú yín, Tákúndé ńláwó àṣẹyìn mọ́tì, ọmọ asẹ́tì mú mi kíkọ lágbádá, kíkú ó lọ́nu léyìí. Káwọn olónú ilé yìí kíbi ó bá wọn ibi ìdílé ọ̀tá ikú lọ́nú ilé yìí àrùn lọ́nú ilé yìí àṣẹ ìlú finú ilé yìí sílẹ̀ àìnílò àìnílò ó lọ́nú ilé yìí ìbí kú òun ilé yìí tá a bá níbi kíbi ẹ̀mọ́ jáde lọ ẹ̀mọ́ rẹ̀ ṣègbè dànù. Òkúta ìdìbò gbẹ̀yìn ọ̀pá ní kò kú onímọ̀ wá kú bàtà ti kú àtúwọ̀ àtòdùgbò bí kú bá pa gbádá ńlá ta gbádá ńlá bá ń lọ tí kú bá pa gbọ̀bì tí gbọ̀bì bá ń tẹ̀ ikú ò ní pa wọ́n torí o ti mẹ́sùn o fi súnkú lójú owó kéèké yẹn mìíràn ìlòfin lọ kú lójú bàràbàrà ikú kan ò ní pa ọ́ lọ́pọ̀ ọdún lónìí ìwọ ọmọ ni ẹ̀ẹ́dọ̀mọ ìwà tó mú tọmọ ni. Nígbà lọ́wọ́ mi, àgbò tọ̀dọ̀ rẹ̀ yìí. Nígbà lọ́wọ́ mi. Fájòrò, ẹgbẹ́ kan wọ́n ti sinmi. Òkúta ìdìbò, òkúta àgbà. Orúkọ mi lọ dá fàbá mi. Èyí ti rí kí ló bẹ́ yún wa. Nígbà wo lájọ bẹ̀rẹ̀ yún tó ní tó lárúkọ mọ́ lórí. Fájòrò ṣùgbọ́n ẹni tó wà mí. Mo rí ojú ìrí. Òun àti ọmọbìnrin kan wọ́n wá sí ọ̀dọ̀ mi. Ni wọ́n ní ẹnìkan bẹ. Lólóhùn wọ́n bo ògo tí wọ́n mọ́lẹ̀. Ló ní wọn ò ní dé èèyàn. Lólófò ni wọ́n ó ṣe. Wọ́n wá rò pé níbi táwa wá. Kẹ́nìkan ló kó lẹ́nìkan ó tó fò. Ìwé àbára wọn níbẹ̀ lára rẹ̀. Máa pa kí tí wọ́n lẹ̀. Ọba bẹ̀rẹ̀ iṣẹ́ pẹ̀lú wọn. Fádòrè, ǹjẹ́ o mọ̀ wípé ọmọkùnrin tó wà níbí àtọmọbìnrin tó sọ pé wọ́n wá sí ọ̀dọ̀ ẹ papọ̀ ṣó mọ̀ pé lára àwọn ọmọọṣẹ́ mi ni wọ́n.
èmi ò mọ̀ bẹ́ẹ̀ èmi ò mọ̀ bẹ́ẹ̀ àṣàrà mi ni sóde rìn tèmi ò mọ̀ àbíwọ̀ ni wọ́n ń pè bí yóò bá bẹ́ẹ̀ di káwọn wò ó èmi ò mọ̀. ó ṣe gbéyẹ̀wò kò yẹ̀wò dáadáa kó tó ṣiṣẹ́ tó ṣe. Òkútajà dákun ó mọ̀ wípé kò sẹ́ni tó gbọ́n tán owó òbú kan báyìí wọ́n kó wá fún mi wọ́n lè kó 200,000 lódìndín wá nígbà tẹ́mi rówó mo wá wòye pé àràkún lásọ gbẹ́gi bẹ́ẹ̀mi ṣe bẹ̀rẹ̀ iṣẹ́ pẹ̀lú wọn nù mo tiẹ̀ ti fún wọn ní iṣẹ́ kékeré kankan wọn lọ rèé lò mo ti parí ìtókù wọn ò wá gbà ní dákun wọn mọ̀. 200,000 ná fún ẹ pé kò fi bà tèmi jẹ́. Fádọrẹ, èló ni mo fẹ́ ní last month? 1 million. 1 million naira. Bẹ́ẹ̀ni dákun mo mọ̀ mọ́ ẹni bá mọ̀ mo bá ti ṣe bẹ́ẹ̀. Gbogbo nǹkan ó dẹ̀rọ̀ òun náà mo ti bẹ̀rẹ̀ iṣẹ́ rẹ̀ rí èmi ò mọ̀ pé yóò ṣe rí rè mo tiẹ̀ mọ̀ pé ọ̀dọ̀ rẹ ni mo sọ òkú tèmi jù mo mọ̀ pé bí mo jù sí. Mo fún nílé bẹ́ẹ̀ o gbogbo tí gbogbo rẹ̀ ó fi dẹ̀rọ̀ náà ni mo gbé wáyé n ó sì ṣe tí gbogbo nǹkan padà sípò. mọ̀nàmọ́ná ṣojú ọ̀run yẹ̀rìyẹ̀rì ara ńlá sọ́lọ́kọ ọlọ́mọ òdúró igi ńlá jakẹ́ni tó ṣe ní yàláàyè tètè mèrè òkúta ìjà kọjá ẹni tá ń dúró de wíjọ́. mọ̀nàmọ́ná ṣojú ọ̀run yẹ̀rìyẹ̀rì ara ńlá sọ́lọ́kọ ọlọ́mọ òdúró igi ńlá jakẹ́ni tó ṣe ní yàláàyè tètè mèrè òkúta ìjà kọjá ẹni tá ń dúró de wíjọ́. òkúta ìjà níwọ̀n ni wọ́n níwọ̀n ni wọ́n takọ́tabo ẹ̀mí ló ti bọ́ lọ́jọ́ tó ní nìkan ṣoṣo níwọ̀n. ẹ̀yin jáì mò ń sọ fún yín ẹ̀ṣẹ́ ní kò yẹ yín o mi ò fẹ́ wà lálẹ́ kìí o mi ò fẹ́ wà lálẹ́ kìí o wà lálẹ́ kìí pọ̀ gan o. ọ̀gá tiwa kí ló ṣẹlẹ̀ lẹ́dí wo ni obìnrin lásán lásán ṣé wàá dẹ́rù bà wá ni. àbúrò ìbùkún yẹn ni àbúrò ìbùkún yẹn ni ṣé wọ́n tí mò ń sọ ni ṣé wọ́n wà lálẹ́ kìí ni. Spark true talk ni ọbọ̀ yìí ti sọ fún wa yẹn kí ló fẹ́ ṣẹlẹ̀ gan obìnrin là ń sọ̀rọ̀ pa ẹ̀yìn afron ọlọ́pàá ló gbọ́jà lọ́wọ́ kò ń ṣe pé bóyá ó dẹ̀ máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ tẹ́lẹ̀ ó bá wù wá ṣe náà ni. kò ṣẹlẹ̀ rí kápẹ́ wọn ló ṣe ṣé wọ́n ní react àbí ṣé òun fẹ́ mọ̀ ìbọn ọlọ́pàá ló gbọ́jà lọ́wọ́ wa ni ṣé òun fẹ́ mọ̀ ọlọ́pàá ló gbọ́jà lọ́wọ́ wa ni ẹ̀ mọ̀ tí mò ń sọ. It's okay. It's okay. It's okay. Babe, where you dey go? Stand up! Bí wọ́n ti fà wá! Wá kí ló fà wá! Ìlọ wọ́n ti fà wá! Ẹ ti kọ́ àbí! Guys, bàbá yóò sin bí báyìí. Bẹ̀rù alájà ajá ní òbó ni mo bẹ̀rù. bí mo ṣe rí nìyẹn o má ṣe gba ojú lọ́wọ́ mi nìyẹn níjọ́ ìbò yẹn ṣẹlẹ̀ wọ́n attack mi ni síbi tá a ti ń dragẹ̀ àwọn olóòtẹ́ ọ̀pọ̀lọpàá tí wọ́n ṣe pọ̀lọpàá lè fi try láti escape tó láti gbà yẹn mo ti farapamọ́ síbì kan. dódódódó mo wọ̀ lójó táwọn ọmọbìnrin tó sọ wípé ẹjọ́ dá business kan papọ̀ tó ráwọn èèyàn pé kí wọ́n ṣe é báyìí tá ni. gbàgbé yẹn ìgbà wo ló dé ìgbà wo ló wọlú. ìgbà wo ni mo wọlú báwo mo bẹ sọ̀rọ̀ tó important o sọ pé ìgbà wo ni mo wọlú mo sọ fún ẹ wípé táwọn ọmọbìnrin tó lè ọ̀dà àwọn èèyàn wípé kí wọ́n wá ṣe he was back.
ta ló ní kó wá ṣe é báyìí. òkúta ni o. òkúta náà sọ̀rọ̀ ẹ lójú. òkúta ìjà. mi understand kí ló ń jókòó tajà. orúkọ tí wọ́n kọ ọmọbìnrin yẹn nìyẹn. òkúta ìjà. ọmọbìnrin yẹn strong gan. ó ti wà ní game tipẹ́. òun ló gbéṣẹ́ fún mi. tí bó dẹ̀ ṣe gbéṣẹ́ fún mi àwọn ọlọ́pàá gbàṣẹ́ yẹn lọ́wọ́ mi bọ́ kò sí tó kàn. kò sí tó kàn ọlọ́pàá gbàṣẹ́. ṣáà ló ń fẹ́ gbàṣẹ́ padà. kò dẹ̀ síbi tí mo ti máa ríṣẹ́. bó ṣe attack mi nìyẹn. ọmọ kan wà bí kan ọmọbìnrin kan wà bí kan ó wé àgbo ló ṣe é lójú báyìí. wọ́n gbọ́ tí yóò bá sọ ni wọ́n lẹ́yìn tó bá ká ní lẹ́yìn ọ̀kan àní fojú rẹ̀ wò kábọ̀ tó lẹ́yìn tó gbà yàn lójú ó gbójú lọ́wọ́ ẹ̀ ò lẹ́nìkan wẹ̀ nínú àgbò àbólórí burúkú nìyá ẹ̀ he was park ó lóun òkúta àjà òkúta tí wọ́n máa ń lọ̀ tán fi ń kọ́lé ó ló gbé kó fọ́ sí wẹ́wẹ́ kó gbọ́ àbí tó ti ṣe foundation kó dà fún ọ kó fi ṣe foundation dànù. ok kò sí wàhálà mi ì dẹ̀ mọ́mọ́ tó sọ ẹ̀ kó tó di pé yẹn tiẹ̀ di rárá sínú géèmù mi ò rírí ló sọ fún mi ẹ̀ mi ò mọ̀ nìyẹn. mi ò rò pé ó mọ̀. wọ́n ń jókòó tá a jà. Alaye wájú ọmọ ìṣẹ̀lẹ̀ ẹjọ́ ẹ̀dẹ̀ bá wà ọkọ̀ ẹ̀kọ́ bá fẹ́ ẹ̀ náà. mo bẹ́ẹ̀ ṣe mo bẹ́ẹ̀ bá ṣe rárá yóò gba àlẹ́ pẹ̀lú bí ó sì lẹ́wọ̀ ẹ̀kí tí wáyé wà nǹkan èyí ló dé bá mi mo dé. Bros. Let me find something now, please. Why say go to man issue agba? Wallahi I go take am. We no mele lo. Korede. Korede. Double P. Korede. Double P. Korede. Double P. Kí ló ṣe? Pẹ̀lẹ́. Ó dùn mí. Korede. Korede. Ó dùn mí. Kí ló ṣe tó dà báyìí? Korede. Ẹkùn. Wo má ti èròjọ kọ́kọ́ lọ wọlé náà. Já wọlé náà. Wọlé. Pẹ̀lẹ́. Korede. Mo ti ẹ̀ kọ́kọ́ mélè wá. Lọ díẹ̀. Wo eléyìí máa wà ń bí ni o. Mi ò understand di tó ní ọlọ́pàá tó mú dání. Nísòro. Pẹ̀lẹ́. Ó yá ṣínbẹ̀. Pẹ̀lẹ́. Ṣé o lè wọlé bẹ́ẹ̀? Bẹ́ẹ̀ jẹ́ ló sọ mí dìbà yọ. Mo bẹ̀ tí kò gbọ́. Àgbà tó yìn mí ó tún tú mi. Ọlọ́run bá ń gbọ́. Ó dájọ́ fẹ́ gbọ́. Tí n bá calculate ẹ̀ dáadáa. Màá lò tó oṣù 5 lọ́spítà. Ẹni tó wá yà mí lẹ́nu ni pé ojoojúmọ́ báyìí ni bẹ́ẹ̀ wá jẹ́ fi mọ́nítọ̀ mi lọ́spítà. Ó mọ́nítọ̀ mi débi pé ọjọ́ tó máa discharge mi after tí mo lò over 5 months òun ló wá gbé mi lọ́spítà. Pàtó dẹ̀ máa gbé mi kó lọ́spítà. Tó bá gbé mi ní condition pé iṣẹ́ tá à ń ṣe mi ò lè ṣe mọ́. Mi dẹ̀ gbọ́dọ̀ hustle. Bára ni mo gbọ́dọ̀ máa tọrọ. Oníbàárà ni kí n máa tọrọ. Mi ò understand. Bẹ́wàjì. Ọmọ pínlẹ̀ sí ọjọ́ sí Bẹ́wàjì Súnmọ́lí.
ó yìn ẹ́ ó wọlé ó tún wá ní kó máa tọrọ bára bẹ́ẹ̀ wà jí ọmọ pẹ́rẹ́sẹ́ ọjọ́ sí ọmọ smọ́lì yẹn. Double P ọmọ kékeré ọjọ́ sí ni o ìbọn lójú ẹ̀ ló fi ń wò Bẹ́wàjì ti di dán ó ti ya wèrè gan ṣé wọ́n ti ṣe tá a ṣe lọ́jọ́ sí tá a fi wo tá a jojú ẹ̀ kí lọ́mọdé lọ fún mi láàrin ọdún kan tó máa padà dé Bẹ́wàjì ti ya wèrè ó ti wild ó ti di dán tó bá ń gbọ́ òkúta àjà tó bá ń dáàgò òkúta àjà lẹ́niwẹ̀ kò sẹ́lẹ̀ mi ló ń jẹ́ bẹ́ẹ̀ Bẹ́wàjì ni o. Bẹ́wàjì ló ń jókòó tájà. Bẹ́ẹ̀ni. Bẹ́wàjì ló kó tájà. Bẹ́ẹ̀ni. Lọ kọrẹ́lẹ̀. Tó ààrẹ pé wọ́n ti yin ẹ níbọn. Oró bọ́dẹ̀ yìí ń tọ̀ lára ẹ̀ káàkiri. N bá sọ pé ògùn ló máa pa ẹ́. N máa padà sọ bẹ́ẹ̀ náà. Ó sọ fẹ́mi wípé èmi ò lè wojú Bẹ́wàjì. Ó lé mi ò lè wojú Bẹ́wàjì ọmọ tèmi smọ́lì ẹ̀ tabajọ ṣe business ńgbà yẹn kọ́ tí pàrọ̀ bá jọ wà láàrin wa ńgbà yẹn kọ́ tó gbówó yẹn jáde láti báǹkì tó dẹ̀ ṣọmọ nǹkan pa ẹ̀ ni ṣọmọ nǹkan pa ẹ̀ ni ju kó dùdí ó kún àtíkè mo dẹ̀ jẹjú ẹ̀ má tún tẹ́ni business bá tún pa á pọ̀ má tún jẹjú ẹ̀ ọ̀dọ́ tí yín ló ti lè máa jẹ́ Bẹ́wàjì àbí Bẹ́wà orí burúkú tẹ̀ ń sọ o tẹ́mi bá rí Bẹ́wàjì ni màá pè ẹwà yẹn gangan màá dẹ̀ sọ́dọ̀ bù àbó ṣì èrè ni lọ́dọ̀ tèmi lọ́dọ̀ mi èmi ò lè wojú ẹ̀ ọmọ kékeré ọjọ́ sí. má sọ bẹ́ẹ̀ o mo ti wà lé o gbogbo pàrọ̀ yẹn tó ṣẹlẹ̀ nígbà yẹn kò yẹ àti lórí olórí o wọ́n ti yọ ké mo ti fi ké mi sí o ilé mo wà yìí o sí wọ ké o mọ nǹkan tí màá ṣe gbogbo wèrè tó ṣẹlẹ̀ yẹn jẹ́ ká gbàgbé ẹ̀ èmi máa mọ bí màá ṣe wá owó fún ẹ tí wàá máa ṣe business kan o ní máa tọrọ bára káàkiri dojú ti ńlá ni now so yes máa set ẹ up so yeah máa establish ẹ máa wá àwọn nǹkan tí wọ́n máa ṣe. kí n máa tọrọ bára mọ́. máa tọrọ bára mọ́ ìgbà fún ẹ lówó tí wàá máa fi ṣe business kan. but Bẹ́wàjì ní bára wọn gbọ́dọ̀ máa tọrọ o ṣé kakọ́ ló gba permission lọ́wọ́ ẹ̀ àbí. ẹ̀rọ ọmọ yẹn ń bẹ̀ mí ní ẹgbẹ́ mi ní bóyá kakọ́ ló gba permission lọ́wọ́ ẹ̀. kémi double p tó Kòrédé no kó tó di pé mo travel náà tàjọ wà nínú iṣẹ́ yìí ṣùgbọ́n kó kéré sí mi ṣá kémi lọ gba permission lọ́wọ́ Bẹ́wàjì tó jọmọ tiẹ̀. torí kan tójú tèmi ti rí ni. kí lẹ́yìn sọmọ ìdá ṣe fẹ́ kó kú lójijì ni àbó lórí burúkú ni ṣe fẹ́ kó kú lójijì ni ókè júwèé ilé ẹ̀ fún mi ókè sọ mi tó ń gbé fẹ́ mi mi gbọ́jọ́ mo dúró mo dúró. ìwọ ni mo wojú ẹ nínú kámẹ́rà mo ojú ẹ dúdú mi ò ríran rẹ dáadáa. ìyá ti jẹ mí ni ìyá ni. mi mọ̀ pé wọ́n ni ìyá yẹn náà ló máa jẹ́ pa. ìtajà jọ dúró náà má jẹ́ kí ìyá jẹ mí pa dúró náà jọ jáwọ́ lọ́rọ̀ mi sórí àtìgbà tó ti ṣe pé àlónà tó ti ní kí n máa gbà bára iṣẹ́ kọ̀ọ̀kan wà wù mí ṣe mọ́ra bára iná ló kọ́ máa wù mí kò dé yé sí bí iṣẹ́ dàgbà tó kí n máa tọrọ bára ojú máa ń tì mí bọ́tì bára iná ló ń wù mí dúró lọ́njọ́ dúró lọ́njọ́ jọ mo wá bẹ́ẹ̀ ni dúró lọ́njọ́ jọ má bínú wẹ́ni títí bá ti ṣe fún ẹjọ́ dúró lọ́njọ́. ṣé wàá rojọ́ ni àbí o fẹ́ yẹ kí n dákún nǹkan tó ń ṣayé ẹ̀. jọ má fi kún mi ìwà àròjọ nǹkan tó ṣẹlẹ̀ ní pé mo fẹ́ tètè wá sọ nǹkan mi ni gbèsè mo fẹ́ ayọ̀ra mi ni torí nǹkan mi lè lọ ṣẹlẹ̀ láìpẹ́ yẹn sí kò má lọ rẹ̀ fún mi àmọ́ tó wà ń bẹ̀ mo rí double p ni. mo rí double p. pọ̀jù ìwọ fojú ẹ̀ méjèèjì rí pọ̀jù. bẹ́ẹ̀ ni mo rí àjọ sọ̀rọ̀ tó lẹ́nu mo ṣe ní kí n kọ́kọ́ wá jẹ́wọ́ because nígbà tájọ ń sọ̀rọ̀ mo jẹ́ kó yé pé òkúta àjà ti pọ̀ gan-an
o ti wà ń bẹ̀ gan kò ṣáà believe. wọ́n sọ́dọ̀ fún ẹ̀yìn o ti ẹnu ẹ̀ jáde máa lo o fi yẹyẹ tiwa wá sọlá kí n tó àti ìṣòro tó ń ṣe sá. ẹ má bínú sá ẹ má bínú. bẹ́tà. madam ṣe rí ẹ má bínú pé mi mọ̀ ni so mo ṣáà máa ń sọ fún pé ẹ ti pọ̀ gan-an ọlọ́run ti gbé yín ga gan-an àmọ́ Doubting Thomas ní double p fẹ́ yà kò gbọ́ ṣàkóso ní ọmọ tó ń train ayé ẹ máa bàjẹ́ ni kò ní ṣorí rí ọ̀gìnì kan tó ń bá mu ọmọ ìkíní kan kìnìún ṣàbẹ̀rẹ̀ sí sọ gbogbo ẹ̀ mo tẹ́ sọ pé òkúta ajá pọ̀ oníṣègbòkúta ni búdòsà lòun òun máa crush ẹ̀ dànù ni kíní kan so in case ẹ bá lọ pàdé ebi ò sọ nǹkan tó sọ lèmi ń sọ mo ṣe ní kètè wá yọra mi I don't know mo kàn déédéé rìn pàdé ẹ̀ ni o mi ò rí mi ò pé o. ojú sọ́wọ́ nǹkan tó sọ yìí. bẹ́ẹ̀ni. ìwọ orí pọ̀ jù sójú. mo rí ẹjọ́ mo rí mi ò parọ́ mo rí ẹ máa bẹ̀ wọ́n ẹjọ́. ǹjẹ́ ẹ rántí tí mo sọ fún yín pé àwọn kan fi ọwọ́ lágbá mi lójú wọ́n tẹ ojú mi báṣabàṣa jámàjámà nígbà tí mo ṣẹ̀ṣẹ̀ ń gòkè bọ̀. ǹjẹ́ ẹ rántí. quite alright downtown. àwọn tá à ń sọ̀rọ̀ yìí kó ń wọn. àmọ́ tádìyẹ bá dání lóògùn. dandan ní ká fọlé. níbo ni lè pọ̀ jù. mi ó kọ́ sọ àdírẹ́sì yẹn bọ̀ àdírẹ́sì yẹn kan mi ò gbọ́ rí mi ò mọ́lé ẹ̀ mo ò délé rí on the road láti pàdé àádẹ́ sọ̀rọ̀ mi mọ́lé ẹ̀ wàláì mi mọ́lé ẹ̀ ẹjọ́ mi mọ́lé ẹ̀ ìmọ̀ràn ẹjọ́. ẹ fún alákọ̀ọ́rí ẹ̀ ní nǹkan tó bá fẹ́ jẹ tó bá fẹ́ mu àmọ́ kó tó kúrò ń bí lónìí a fún wa ní àdírẹ́sì ibi tí lè pọ̀jù wà. ẹ á ń dùn kìí sí. stand up. àwọn gómìnà ò parọ́ ní màdẹ́sì ẹ̀ àwọn gómìnà ò àdírẹ́sì ẹ̀. ìbò ní àdírẹ́sì tí wọ́n sọ fún mi níbo níbẹ̀. ọ̀la lèmi fẹ́ wà ìgbà ọ̀ṣà ni wọ́n máa délé. èmi ò sí lé báyìí ò but like 40 minutes tó yẹ kí n wà lé. ok o máa délé in the next 40 minutes address tó fún mi yẹn gangan àbí. ok ọlọ́wọ́ aṣọ délé. ìgbà ló fẹ́ wà. Ladizu, movement. Mr. Man, enter here. Enter, Jimmy. Enter. Move! Akọ̀wé tó wà mú kó. Any photo stop. Kí ló tẹ̀lé náà? Ọ̀la. Ṣé ti bá mi wọ̀? Kọ́bí mi ti sá lọ sá. Ṣé ti bá mi rí wọn? Mo dáhùn. Èyí gan ẹ̀ bá ti pariwo náà. Bàbá mi ti sọnù. Ẹ bá ti pariwo jọ. Mo pariwo bí ọlọ́pàá níwájú pọ̀. Ẹ ṣe ní pariwo. Ó lè yín bọ̀ náà. Ó lè yín bọ̀. Àwọn yẹn kẹ́ ti pè ní ọ̀kẹ́ pariwo náà. Mo bọ̀. Ẹ wo ẹ̀yin gan ẹ ti fọ́ọ̀mù jọ ẹ ti lè jọ. Ẹ̀yin gan ẹ fọ́ọ̀mù jàre ẹ ti pariwo náà. Ẹ ti jẹ́ yẹn kẹ́ pariwo. Ok, ẹ ti sá lọ lójú ayé yìí. Ẹ bá wọ̀ ọ́ ẹ tó ti jáde. Ẹ bá padà àbá mi. Ayé yìí máa bàjẹ́ ni. Ẹ̀yin olóṣì. Ó dẹ̀ sure wípé in 40 minutes time Pọ̀jù máa wọnú ilé wa. ojú ni mo ṣe pè é sí. bẹ́ẹ̀ni sọ̀n. A direct question with a direct answer. Sure, mo sure, simple. Mo sure ma, simple. Ǹjẹ́ ó ní any plan tí wọ́n pẹ̀lú Pọ̀jù ti jọ ní tó yàtọ̀ sí nǹkan tó ti sọ fún mi? Ara ma, plan kankan. Gbogbo nǹkan tó sọ náà ni mo ti sọ fún yín yẹn.
a ní plan kankan àjọsọ kankan fún wọn tájọsọ náà mo ti sọ fún yẹn pé gbogbo àtọ́ ń bóyin tí mo ní kó má bóyin èmi tiẹ̀ tún ní àmọ́ má bú madam ó ṣáà bẹ̀rẹ̀ sí bóyin ìyẹn nìkan ní ó ní kò ní da fún yàrá yàrá tí mo tún ní àmàyẹ oníyà ló ń bú yìí ó ṣàbẹ̀ lẹ́yìn yẹn kò sí kankan. ṣòro tí n bá rí double p tí n bá rí gbámú báyìí I mean tí mo get to know wípé any plan wà láàrin wọ àti pọ̀jù èmi ò kú tajà fún ara mi ilẹ̀ aṣú làárọ̀. bọ́dà. oògùn tí sìkẹ́ ọ̀bọ yìí ní stronghead. wá ta ni ẹ kọ̀ọ̀kan náà kí ló ń gbénu ẹ mo fẹ́ mọ̀ ọ́ tó ń gbénu ẹ ìwọ mo gbé ní iṣẹ́ lórí àwọn tó ju ẹ lọ mẹ́tàlá ẹ wọ́n máa ń fọ́ máa ń tọ̀ sára ní stiarin ni mo tẹ́ tiẹ̀ mo ṣe gbogbo ẹ̀ fún ẹ orí pé kò fọ́ rárá definitely nǹkan ń gbénu ẹ nǹkan tó ń gbénu ẹ mo dẹ̀ fẹ́ mọ̀. ọmọ ọba nǹkan kò gbé níbo bọ́ọ̀ òun jẹ́ kí n fún níbo ní ẹsẹ̀ irun tuntun méjì kó bà á ní ẹsẹ̀ bẹ́ẹ̀ kò ní fọ́ sí bọ́ọ̀dì kò ní mọ̀ pé nǹkan kan òun kò ní mọ̀ sára. Déolú bàbá o ò rí nǹkan tí mo tó rí sí o ló máa fọyàn nímọ̀ lẹ́sẹ̀ owó yẹn ń wù ẹ́ pé ìyí kó o kú ló sọ yẹn tó bá lọ yín ó lè jẹ́ kó wọn bá di yọ sí ẹni aláì kí ló ń ṣẹlẹ̀ mo fẹ́ mú ẹ̀ gangan ẹ́ kí ló ń gbénu ẹ̀. o ti kó ní stronghead gan ọmọ yìí kò dẹ̀ ní ẹ ọ̀la ọmọ yìí kò tó ti ń lò ní mọ́tò ẹ̀ mo jẹ́ wò mọ́ lára sọ̀wọ́ ẹ̀yìn ti gbá mọ́tò yìí lọ́wọ́ ẹ̀ ni torí èdè kan máa wúlò fún wa òun ti pé àjọ máa ní nǹkan tájọ máa ṣe pọ̀ fún mi nọ́mbà ẹ̀. mo fóònù ẹ wá. wẹ́ẹ́sì àpù gan ọkọ̀ fún ìgbọ̀gbọ̀ ọmọ wa wẹ́ẹ́sì àpù àwọn tó fọ́ ọ. ọlọ́ọ̀kẹ́ fi nọ́mbà ẹ̀ sílẹ̀ ọmọ àwọn ìlú fún lọ́wọ́ sí ọwọ́ sí tó fi gbà padà lọ́wọ́ mi. wọn bá inú igbó ni ọ̀dọ̀ ti wá náà inú igbó ni ọ̀dọ̀ ti wá àwọn pàdé owó fún iye ọyọ. ṣe ń bá mi sọ́nà ni mo ṣe kí ni mo ṣe ń dúró mu dẹ̀ káwọ́ mi sókè. ó gọ̀ ó fẹnu wọra mo ń sọ fún ẹ wípé òòṣà ẹ ò ní gbépo mọ́ kí ló wà ní ẹ èmi jókòó síbi ìwọ ń dún màrúmàrú ṣó fẹ́ pọ̀ ẹni lẹ́nu ni ẹni tá à ń pè tá ọ̀rẹ́ òun ló yẹ ká mọ ibi tó wà tó pẹ́ fún mi lọ́wọ́ ẹ. I need pen and paper. kẹ́ni tí yóò níyà má dégbò ẹ̀yìn má sáré lójú ọ̀nà tó mọ̀gbà tóṣù. má gbìyànjú láti jalè agbọ́n tó wà lókè yìí o. òkúta ìjà kọjá ẹni tá ń dúró de wíjọ. ìkìlọ̀ ló dára ṣáájú ìjà ẹni tá ń kìlọ̀ fún ìbàdẹ̀kú gbọ́ kó má bàdàbà mọ́ nígbẹ̀yìn. láṣẹ ń kígbe òkúta ìjà kọjá ẹni tá ń dúró de wíjọ. ìkìlọ̀ ló dára ṣáájú ìjà. Èmi sir. Yes sir. Yes sir. Sorry sir. Sorry sir. Sorry sir. Mo sálọ ni sir. What? O fi lé mi sílé o sálọ. Sálọ síbo. Nǹkan tí mo rí ló bà mí lẹ́rù sir. Kí ni tó orí tó bẹ̀rẹ̀ lẹ́rù? Ṣàdélé lára mi kàn gbọ̀n. Orí mi tóbi. Mo sọ pé kí n tèmi jáde lọ. Ìgbà tí mo rìn jáde lọ kí n bójú ẹ̀yìn báyìí mo kàn ráwọn mọ́tò tó pọ̀ ni
ọ̀pọ̀ gan-an wọ́n wà lẹ́nu géètì wa mo ṣe kúkú sá lọ ní ẹ̀sà ìgbà tí mò ń sáré lọ òní fóònù mi jábọ́ torí ẹni mi bá ti pè é sá. tó bá kúrò níbi tó wà ẹ̀ máa fọ́ orí ẹ̀ dànù. Yes sir, yes sir, yes sir. ojú olùdámọ̀ náà sórí. Ó jìnnà síra àwọn jẹ́ sá ilé dẹ́nu kankan mọ́ ní wọ́n sá ilé dáhùn. Sá. Ó dá ẹ lójú pé gbogbo tó sọ yẹn bẹ́ẹ̀ lórí. Ṣé pé lóòótọ́ ni Kúnmi Fọlákúnmi ti gbaná má jẹ́ kó mọ̀ pé tí wọ́n bá di iná omi lèmi má fi omi pa inú ẹ̀. ẹni tá ń kìlọ̀ fún ibà dẹ̀kú gbọ́ kó má bá dàbà mọ́ nígbẹ̀yìn. la ṣe ń kígbe òkúta ìjà kọjá ẹni tá ń dúró de wíjọ́. abẹ́yìn ni mò ń bèrè. kí lorúkọ ẹ̀? Bẹ́wàjì. ṣáájú ìjà ẹni tá ń kìlọ̀ fún ibà dẹ̀kú gbọ́ kó má bá dàbà mọ́ nígbẹ̀yìn. la ṣe ń kígbe. ọmọ tó rán wá bá mi àkíyèsí wo ló ṣe ń pa ẹ́. Bẹ́wàjì àkíyèsí wo ni mo fẹ́ ṣe nípa Bẹ́wàjì lára àwọn ladies tí máa ń rán káàkiri náà ni kí mo fẹ́ ṣàkíyèsí àkíyèsí wo ló wà lára Bẹ́wàjì tí màá máa ṣàkíyèsí ẹ̀. mo ṣàkíyèsí nǹkankan nípa ọmọ yìí. Pékinni. mo ṣàkíyèsí pé nǹkankan wà lára ẹ̀. nǹkan wà lára ẹ̀ bẹ́ẹ̀ ni kò ní agbára kan síbi kan. Jayéọlá o ti pẹ́ nínú géèmù ìkíni ọ̀rọ̀ tó sọ wà lára ẹ̀ ẹ̀ ó nọ́mà kí nǹkan wà lára ẹ̀ kò yẹ ọmọ tó ti ń bá mi rìn látijọ́ nǹkan ò ṣe ní sí lára ẹ̀ ó sọ̀rọ̀ gidi jàre. ṣé o mọ nǹkan tí mo ṣe mọ̀ pé nǹkan kan gbé inú ọmọ yìí ó ní iṣẹ́ kan tó wà lára mi anybody tí n bá lò fún ó máa sùn lónìí ọmọ yóò sùn in fact èmi gangan la ní ara sọ. mi ò understand ṣé ìwọ mọ̀ fi ṣẹ́yìn kan ni. kò tiẹ̀ ní rárá. mi pè ṣe kan wà lára ẹ̀ tó lò jáde lọ́jọ́ yẹn. nǹkan kan wà lára mi. kò dẹ̀ ṣubú. kò mìíràn. kò tiẹ̀ ṣubú náà ṣe bí mò ń wò lọ́ọ̀kan. èyí tó fi máa mìíràn èmi gan la mi ara sọ. gbé kúrò jọ ìwọ ni rádàdà tó ń sọ ó ṣeé ṣe kó jẹ́ pé iṣẹ́ ọ̀tọ̀ níṣẹ́ tó wà lára ẹ̀ tó rò pé ẹ̀ ni ṣé nítorí ẹ̀ ló ṣe pè mí èmi lọ wà owó ẹ̀ ń pè mí torí ọ̀rọ̀ Bẹ́wàjì ṣàtòrí Bẹ́wàjì ló ṣe pè mí. double p má kó ọ̀rọ̀ mi dànù lórí ọmọ yìí má kó ọ̀rọ̀ mi dànù double p torí rọ àwọn ọmọ báyìí tí wọ́n bá fojú rí náà wọ́n lè dàyàn lágbónú. Jayéọlá double p ló sọ̀rọ̀ ọkọ̀ ọjọ́ mẹ́ta má jẹ́ ká sọ
ọ̀rọ̀ ibi tí mo wà látijọ́ yìí má yẹ ká sọ yẹn sìn. Ọmọ mi tó sọ̀rọ̀ ẹ̀ fún mi lọ́jọ́ sí tí mo rán wá bá ẹ nígbà kan tó mọ̀ dáadáa létà yẹn, ọmọ tó pè ní Bẹ́wàjí yẹn tó sọ pé nǹkan kan wà lára ẹ̀ tó ní kí n kíyèsí o ti rántí. Good. Mo fẹ́ mọ irú nǹkan tó sọ pé wà lára ọmọ yẹn gangan ni toró ń threaten mi gan báyìí. Mo fara ṣoko ni bí mi dẹ̀ ṣe dé Kóredé ni mo rí ẹsẹ̀ tí ń du Kóredé wọ́n ti yìnbọn fún lẹ́sẹ̀ ó dẹ̀ ló yìnbọn fún ìyẹn Bẹ́wàjí ó ló dẹ̀ sọ fún òun pé dandandandan kó máa gba bára mi máa délé mi lálẹ́ àná mo ni mo bá tó ti kọ̀ọ̀kan sílẹ̀ lórí tébù fún mi ó tẹ́tì mi gan ni ayé ń ṣerú ẹ̀ jàre ṣebí ṣe ọjọ́ sí yẹn ni. Mi ò gbọ́ kémi yẹra fún ẹ tó bá jẹ́ mọ̀ jàmọ̀sálà máa kí kọjú lógun kọ́ ṣé kí máa sá fún ọmọ mi kí sá fún Bẹ́wàjí. máa kú ẹ̀ padà so ń sọ fún mi ṣe pé o mọ̀rú nǹkan tó wà lára ẹ̀ àbí tèmi náà bá fẹ́ discipline mi ò mọ̀nà tí mo lè gbà wọlé sí lára ní kíákíákíákíá ń sìn. gbójújà owó ní kí n sá fún kí n yẹra gbójújà rè máa pè ẹ́ ńgbà yẹn máa pè ẹ́. Ibo mo fẹ́ lọ. Ẹ má bẹ̀rù rárá ó dá mi lójú pé a kọ̀ yín lára alẹ́ ló kù òbí tí a bá máa fi rí aago 3 ọ̀sán a kọ̀ yín lára ikọ́ bala ikọ́ ìkéjò lẹ́sẹ̀ bẹ́ẹ̀ ni àyúnbọ̀ báyìí lọ́wọ́ yẹn nu àìní gun ọ̀pẹ kákéèyàn lọ́nà èmi mo sọ bẹ́ẹ̀ fún yín ẹ máa retí ẹ̀ jàre a kọ̀ yín lára ẹ lọ fọkànbalẹ̀. Bàbá ni bàbá. Bàbá àwọn ògèdè yìí náà ni wọ́n sì confirm síbẹ̀ ni. Ṣé ìgbàlẹ̀ ṣé wo ò tún mọ̀ mí mọ́ ni? O mọ̀ mí lánàá kó tó dè ní. Ó dẹ̀ mọ̀ pé mi ò gbọ́dọ̀ bí mi gbọ́dọ̀ ṣépè fún yàn. Ọmọ mi gbọ́dọ̀ tí bá bí bá ṣe wà tí bá bínú ṣépè fẹ́ ẹni kejì ìpè kí a wọlé lóye ẹ máa wọlé lóye ni. Ẹ má ṣe pé. Tínú bá tún pọ̀ bí mi ti bá ní kẹ́mẹ̀rẹ̀sì ní kọ́ra ibi àgbo ẹ má kọ́ra ipa ni. Bẹ́ẹ̀ni. Ẹ má ṣe pé fáwọ̀ bàbá àwa lẹ́nu kejì ní àwa lájọ́ ní. Ẹ má ṣe pé fáwọ̀. Ẹ jẹ́ ká fi sílẹ̀ bẹ́ẹ̀. Bàbá ẹ má ṣe pé fèmí ṣe mọ̀ pé èmi lóyà sí yín sà. Èmi ò lóyà sí wọn tó bá jẹ́ ìyẹn ló fẹ́ gbọ́ èmi mi ò lóyà sí ẹ torí mi ì trust ẹ. Bẹ́ẹ̀ni mọmọ tó ti pa lè rè mí mọmọ tó ti set sílẹ̀ nídìí iṣẹ́ dáṣe yìí kémi trust ẹ di iṣẹ́ kó kéèmí mi. Bàbá kò tí ì tó yẹn o ṣe é nìyí. Gbẹ́nu ẹ sáwọn ẹ fi gbogbo rẹ gbé ilé o fi gbé ilé o. Kí ló wá fà á? Wọ́n fi bẹ̀rù. Wọ́n fi òpin ẹ̀fín ìlànà kan. Ṣé wọn ò bẹ̀rù mi? Ìwọ tàtijọ́ ń dì látijọ́ ṣé o ò bẹ̀rù mi? Àbẹ́ mi ò bẹ̀rù ẹ? Máàmù rẹ̀ nǹkan mo ń bẹ̀rù ẹ dáadáa. Káṣẹ̀ wàá sọ àwọn tó jẹ́ first time tá a máa bá wọn dín rèé. Ó dìgbà tẹ́lẹ̀ bá successful tí trip yẹn successful tó rọ́jà wọn tó rí gbogbo ẹ̀ trust yẹn á bẹ̀rẹ̀ sí wá díẹ̀díẹ̀ síbẹ̀síbẹ̀ kì í ṣe 100% trust ni mo ń bẹ̀ sọ kò ṣẹlẹ̀ rí ẹ wò ẹ fèrè gbélé o mo fẹ́ yan Sàká ibo ni mo lè yan Sàká sí. Ẹ sà ṣé bóyá ká gbé lọ mọ́ọ̀sì sà. Mo lè ti ròyìn ebúlẹ̀ ti rí wèrè ẹgbẹ́ pápápápápá báwo ló ṣe ń ráyè fi sọ́pọ̀lọ́ iná ló fi ṣe ọlọ́mọ jẹ́ kó gbèpè o ọlọ́mọ jẹ́ kó gbèpè gbẹ̀yìn oníkọ́tọ̀kọ́tọ̀. Ẹ jọ̀ọ́ nítorí ẹ má ṣe pé fún. Hello ẹ má bọ̀ ẹ má wọlé bọ̀ ẹ má bọ̀ lókè ẹ má bọ̀. All right. Ó yẹ pé tọ̀dọ̀ tiẹ̀. Ẹ sà kí n tó gbàgbé sà ilẹ̀ kan wà ní ojúlówó estate mi ò dẹ̀ mọ̀ bí ẹ máa láìkẹ́ bóyá kẹ́ gẹ́ẹ̀tì ilẹ̀ yẹn sà. Ìwọ ọmọ yìí
èpè ń rùn lórí ẹ̀ ó ń rùn lórí ẹ̀ ó. ọ̀rọ̀ ilẹ̀ ìmọ̀ ń bá wọn sùn. kí ló sọ̀n jáde. bàbá wọn láàrin àwọn ọmọ tá à ń sọ nìyẹn. bẹ́ẹ̀ ṣe ń wò wọ́n yìí wọ́n ṣe jágbajàgba bàbá mọ́ ìwà yìí ẹ̀yin ṣáà nà án lẹ̀ wọ́n ṣe yín léṣe àbí mo parọ́. bẹ́ẹ̀ ni. kí ọ̀rọ̀ lọ kíá ìta. alẹ́ kí ni gbogbo ilé ìná kí ló dé o sọ fún wa fún wa. ó mì ní ká máa jáde. ẹ máa lọ. ẹ má lọ ìpínlẹ̀ máa gbà. ẹ má gbẹ̀gbẹ̀ o. ẹ má lọ ìta. irú para look alẹ́ ìṣítọ́ òun ló ti ra nàrà báyìí ibo ló ti rí àwọn ìgbékèrè yàbá sáwọn ní ìjọ owó kí náà jọ lójú ẹ. àwọn ọmọ tó ń sọ lọ́wọ́ ní ẹ̀bọ̀n mo ti rí pẹ̀yìn ò láìkí wọn mú ẹ̀bọ̀n option mi wà pọ́ńtà kí o níbẹ̀ yẹn tẹ bá ṣe ń nawọ́ síbà ẹgbẹ́ nǹkan yẹn. now you are talking ìyẹn ló yẹ kó sọ. ṣùgbọ́n kan tó wà bẹ́ẹ̀ ni bàbá wọn ń ṣeré bẹ́ẹ̀ ọjà abẹ yẹn wọ́n bàjẹ́. orí ẹ ti dàrú alẹ́ kí ni eré ló ní ọjà yìí ò bàjẹ́ láwọn tí mo lè bínú fún ní 500,000 láì tẹ̀ fọwọ́ kàn wọ́n rárá. bàbá ibẹ̀ yẹn gangan ló yẹ ká máa lọ ẹ ń lọ bá bẹ̀ jẹ́ nìyẹn jẹ́ àlọ́. ẹ jẹ́ àlọ́. gbogbo rẹ̀ gbé ilẹ̀ òdarí. bàbá o. ètò ti ní kọ́ sógúnrégé. ọ̀fà mo pè sílẹ̀ sà. ó dẹ́ ẹ lójú. bẹ́ẹ̀ ni ẹ lè yẹ̀ wò. máa yẹ̀ ẹ́ wò náà mo lẹ́yìn kó o tọ́sẹ̀ ní kọ́kọ́ lẹ̀. iye tí mo fẹ́ gbà ni mo sọ yẹn bóyá tí mi ò bá wọ̀ ká sọ̀rọ̀ lọ́jọ́ mi. iṣẹ́ tẹ́ gbé fún mi iṣẹ́ ńlá ni Asrock là ń sọ̀rọ̀ yìí kò ń ṣe ibi tó easy láti wọ̀ rárá má gba 27 million naira tẹ́ẹ̀bà ti lè san bóyá ká sọ̀rọ̀ lọ́jọ́ mi. Bẹ́wàjì kí ló ṣe kí ló ọkùnpá ìmọ̀ ìbẹ̀ tó rí mi tó lè kúnlẹ̀. Bẹ́wàjì kọ́ lélẹ́yìí o òkúta àjálélé ìyálàyà anybody gbogbo point and kill tá à ń sọ fún yín ìyálàyà àwọn lélẹ̀ gbogbo boys quarter tó kún bí ibẹ̀ ló kó wọn sí báyìí lẹ́yọ kọ̀ọ̀kan. Bẹ́wàjì Bẹ́wàjì o máa lóò ní mí dúró ni ìyẹn tó lè dìde kó kúnlẹ̀ kó kí mi kí ni bàbá rẹ̀ Bẹ́wàjì ìbàjẹ́ rẹ̀ kí ni tó gbé tó ń kí ni ló máa rí mi lórí lè kúnlẹ̀ kí ni. tí n bá kúnlẹ̀ kí ẹ ìyá aṣọ́kú nílé. ó máa gọ̀ ọ́ ayédè máa bàjẹ́ ni wọ́n travis. lẹ́mi alẹ́ irú kí ló rà á tí mo fojú rí. ìwọ bá ń jókòó ọmọ kékeré pé ní ṣí lóòótọ́ ni mo jẹ́ lọ́jọ́ sí tó pè mí àmọ́ ìyálà ìyẹ́ ni mo jẹ́ ń sìn níwọ̀ ìwọ rán àwa níṣẹ́ wàá ní ká lọ ṣe nǹkan wá fún ẹ àá lọ ṣe wá ò ní fún wa lọ́wọ́ àwọn partners tẹ̀yọ ṣiṣẹ́ tẹ bá ti pín owó tó ti gbà owó títí wọn tí wọn náà gbà títí ẹ wàá ní ká lọ lẹ́yìn ká lọ dá wọn lọ́nà ká lọ gba owó yẹn wá lọ́wọ́ wọn tàbá gbàdé ò ní fún wa ní sísì tó yọ ń bẹ̀ owó ṣe ta tún lọ ṣe fún ẹ níbòmíì ò ní fún wa lówó yẹn wàá lo owó agbára fún wa wàá tún lóògùn fún wa bí wàá jẹ ọjọ́ sí ló pè mí ni ìyá náà jẹ́ ni mo jẹ́ sìn òkúta ìyá náà pẹ̀lú àwọn ayò yẹn. No, enough is enough mi ò lè tọ́lọ́ lè tẹ́ ilé ìmọ̀ this is too much for me lóhùn ìṣojú mi báyìí ọmọ kékeré ìṣojú mi ló ṣe gúnyàn irú parapara òun nílé báyìí orí pé orí ẹ̀rọ ti dàrú yé bá fún ẹ ní lọ́kì ọ̀hún ẹ̀ máa steal ni wà níwájú àwọn lọ́rọ̀ bó wà náà níwájú ẹ̀rẹ́. fi sílẹ̀ kèrègbè ló máa júwèé ibi tá a máa fokùn sí. Can you hear that? Èmi ní kèrègbè alex look enough is enough enough is enough kí n kò wọ́n rárá yìí lọ́wọ́ ìṣojú mi lọ́wọ́ ìṣègùn yàn náà àgọ́yà mi mi ò lè torí ọ̀rọ̀ rẹ̀.
dáadáa tẹ́ ẹ rí nínú mọ́ọ̀tì ẹ̀ nílé. Ṣé nǹkan òṣì tẹ́ ẹ rí nínú mọ́tò olórí burúkú lélẹ̀? Àṣé òní kúrò ní bákan náà òṣì tó ń ṣe bí mo ṣe fi yẹ sílẹ̀. Jọ̀ọ́ torí Ọlọ́run owó tèmi wà nínú owó yìí. Ṣé rí tí ẹ bá gbé olórí burúkú kúrò nílẹ̀ ṣọ̀pọ̀ máa pẹ́ dànù. Òkúta ìjà kọjá ẹni tá ń dúró de wíjọ́. Mọ̀nàmọ́ná ṣojú ọ̀run yẹriyẹri ara ńlá sọ lóko ọlọ́mọ. So ojú òkò sí bíbá yìí ẹ lè fi máàmì yẹn sílẹ̀ nìkan lórí bẹ́ẹ̀dì bẹ́ẹ̀ yẹn kí ló dé gbogbo náà sọ wà nínú hospital ilé ẹ̀kẹ́ wà lórí máàmì yẹn náà ìbọn lọ́yìn fún. ẹ tẹ̀kẹ̀ ìsìn wọn ti àtẹ̀ ìsìn wọn ṣe náà. ṣé kò yẹ kẹ́ wà lórí ẹ̀ nítorí ẹ̀kẹ́ fílẹ̀ rárá. Ṣẹlẹ̀ ń bí báyìí náà. àwọn ni wọ́n gbé máa tẹ àtẹ̀ ìsìn wálẹ̀. bẹ́ẹ̀ ni máàmì tẹ́tẹ́ sílẹ̀ bẹ́ẹ̀ yẹn. Ok, má bínú àti àtẹ̀ ìsìn wọn a máa gbé wọn lọ sí tapansi please ẹ jọ̀ọ́ ẹ jókòó ṣẹgbọn ẹ jọ̀ọ́ we do that now sir. Dádì sunkún mi àtàná ni mo ti ń béèrè pé kí ló ṣe yín lẹ́sẹ̀ ara yín dẹ̀ ti ń balẹ̀ ẹ̀fẹ̀ ẹ ṣáà lè sọ̀rọ̀ kí ló ṣe yín lẹ́sẹ̀. Ọmọbìnrin kí ló dé tó ń dà mí láàmú báyìí kí ni mo ṣe fún ẹ tó ń dà mí láàmú mo ní o lè dá mi lọ́nà wọ́n dẹ̀ yìn mí níbọn lẹ́sẹ̀ o tún ní kí ló ṣe mí lẹ́sẹ̀ kí ló ṣe mí lẹ́sẹ̀. o lè dá yín lọ́nà wọ́n yìnbọn fún yín lẹ́sẹ̀ wọ́n gbà fún wọn gbà mọ́tò. wọ́n gbowó. Kí ló yín tí ẹ sọ pé wọ́n gbowó lọ́yìn lánàá. bí o ní mi ò sọ kankan látara. ṣé nǹkan tó yẹ kí wá sọ nìyẹn àná lèmi ṣáà ń gbọ́ pé ẹni ẹ̀ máa discipline èèyàn kan kí ló ṣàṣe yín lẹ́sẹ̀ mi fẹ́ mọ̀ nǹkan tó ṣe yín lẹ́sẹ̀ tó fi yìnbọn lọ́wọ́ fún yín. wo mo dúpẹ́ èyí ò dá o. èyí ò dá bí ti bá wù. pẹ̀lú condition tí mo wà ló tún wá ń wa ọ̀rọ̀ lé mi lórí ṣé tó bẹ̀ ṣó yẹ kó máa wa ọ̀rọ̀ lé mi lórí lásìkò yìí. kí máa wọ̀rọ̀ lẹ́yìn lórí ẹ̀mí ni mo ní ẹrù mi o that is kọ́ mi ìdí ẹrù mi lèmi wà ẹni mo ń wọ̀rọ̀ lẹ́yìn lórí ṣé màá fi yín lẹ́mi ò ní lè mọ nǹkan tó ṣe yín that is kọ́ mi ẹ̀sùn nǹkan tó ṣe yín fún mi kí ló ṣe yín lẹ́sẹ̀. kí n jáde síta ní nídìí ẹrù mi that is kọ́ mi kí n jáde síta èmi ò jáde o mi ò jáde. ìdí ẹrù ẹ nínú hospital bíi dúpẹ́. ẹrù mi ni kò síbi tí ẹrù mi ò sí kò síbi tí ẹrù mi ò sí èmi ò jáde síta èmi ò ní kọ́ mi nínú ẹrù mi. kí ló ṣẹlẹ̀ ń bí báyìí olóyè ọmọ ìpé ìyàwó olóyè ni but ó yẹ kẹ́ mọ̀ pé irú environment tàwa ìkó yẹ kẹ́ máa pariwo. kí má pariwo ẹwọ kọ mi wọ́n yìnbọn níbọn lẹ́sẹ̀ ẹni kí má pariwo. ẹ gbà mí o. ṣẹ́rí báyìí ẹ máa tẹ̀lé mi jáde. kí n tẹ̀lé yín èmi ò níbi tí mò ń lọ. ẹ má bínú ẹ jọ̀ọ́ ẹ máa tẹ̀lé mi ẹ jọ̀ọ́ báwo lára yín sí olóyè. ara mi tiẹ̀ ti ń fẹ́ máa balẹ̀ àmọ́ ìgbà tárábìnrin ti wọlé ìnira yìí pọ̀ ẹ jẹ́ kó máa lọ. wọ́n máa bọ́ tá ń sìn madam ẹ jọ̀ọ́ ṣe gbọ́ ẹ máa wà ókè sá báwo lára yín sí ókè. kí ló ṣẹlẹ̀ sá dọ́tọ̀ o ti mú fóònù mi. má bá yín gbà ẹ má wọ̀nyí má bá yín gbà lọ́wọ́ inú olóyè má bá yín gbà ẹ rest má bá yín gbà. ọmọba ní pọ̀ jù ọmọba ní pọ̀ jù tí ó ṣe rẹ̀ ní ọmọba ní ọ. please ọmọba kẹ ọmọba ní pọ̀ jù tí ó ṣe rẹ̀ ní ọmọba ní ojú ẹ sharp gan. ọmọba ní ọmọba báwo ni o rí mọ́tò pẹ̀lú mi rí báwo ló mọ̀ pé mi ni. Báwo lẹ everything? Èmi náà miss yín ṣe wà okay. Adéjàre, kíní kan ní òye mi o. School wo náà ti ní kí wọ́n wá give lecture àbí ló ti rò pé o fẹ́ lọ give lecture? Kábíyèsí, Ọláyínká University ni sà. Mo ti lọ síbẹ̀ nígbà kan rí. Òun náà tún ṣe pè mí pé kí n wá fún wọn ní lecture lórí particular topic kan sà. Ṣé kìí ṣe pé òun lo influence ọmọ ọba ṣé kìí ṣe pé torí pé wọ́n rí ẹ lọ́mọ ọba náà ṣe rò pé kó wá give lecture àbí kí náà jọ orí tìyẹ tí wọ́n ti débi ẹni tó lọ ń give lecture ní yunifásitì mélòó lọ dórí ẹ Adéjàre ẹ. kábíyèsí o kábíyèsí o tẹ rí Adéjàre tẹ ń wò yìí
ní gbogbo ìgbà tèmi àti ẹ̀ bá jọ ń sọ̀rọ̀ ọpọlọ ń bẹ lórí rẹ̀. kábíyèsí láfikún olóyè ló ń kéré oyè ò kéré bàbá Adéjàre orí ẹ̀ pé gidi. nítorí èyí tó mú mi máa bèrè ni pé kó má ṣe pé òun lo opportunity pé òun jọ ọmọ ọba ló wá lọ ń bá wọn pẹ́ jẹ́ máa wá give lecture pọ̀ lọ́jọ́ orí ẹ̀ àmọ́ ńgbà tẹ̀sí ẹ̀ ti jẹ́rìí sí ẹ ṣáàmù pé ọmọ olórí kékeré ni ṣé bẹ́ẹ̀ mọ̀ ya tiẹ̀ ló wà ní Germany lọ́wọ́lọ́wọ́ báyìí. ó fọpọlọjọ mí nìyẹn ó fọpọlọjọ mí nítorí jẹ́ tó wà ní Germany náà mélòó lọ́pọlọ ẹ̀ èmi lòun fọpọlọjọ. but please rí yín tó jọ mẹ́ta. a lè máa explain yẹn báyìí tó ti yẹn a sọ yẹn later kábíyèsí ńkọ́. kábíyèsí wà láàfin sá. okay no problem. kò dàbí ẹ ṣáàmù olórí àgbà ẹ mà kọ́ bí àbẹ́ ẹ mà kọ́ bí olórí àgbà Adépọ̀jù. mo rí i pé gbogbo yín náà ń ṣọrun kọ̀ ẹ̀ ń ṣọrun ti kọ̀ kò ṣeé fi wọ̀n nígboro ní ọmọ ọ̀bànújẹ́ ọmọ rádaràda Adépọ̀jù ọmọ téèyàn ò jí rí ìjọ òun ti rí gbẹ̀yìn ọmọ tó fẹ́ borúkọ ẹbí jẹ́ ó fẹ́ borúkọ ẹbí jẹ́. kábíyèsí ẹ sọ fún mi wípé ẹ fẹ́ nù mí lọ́rọ̀ lẹ ṣe sọ pé kí wá jókòó sáàrin yín bí. ẹ wò àìkò fálẹ̀ ìbáṣẹ ìyá ẹ fẹ́ lù mí nìyẹn ló ṣe dìde o. ṣé ẹ ń gbọ́ òtí kábíyèsí. ìyá Adépọ̀jù fẹ́ lù mí ló ṣe tí kì í bá ṣe kó fẹ́ lù mí ẹ bá mi béèrè ìjọ òun mo ti fojú kan Adépọ̀jù ọmọ ẹ. yẹ sà sí ìwọ kọ́ wà ní mọ́tò tá a lè bá yín gbé sà. ìlọ́ọ̀ tó wà ń bẹ̀ tẹ́ máa bá mi gbé bọ̀ kò í ṣèṣin máa padà jáde láti sọ ìgbà tẹ́ máa gbé fún yín ok kó tó di pé mo kúrò ń bí màá rí gbogbo yín o. ṣé mi gan fojú kan ọmọ tá ẹ̀ ń wí yìí ni. bí bá tiẹ̀ rí gan ìbànújẹ́ ló jẹ́ fún mi èmi gan ò fẹ́ rí mọ́. kábíyèsí. olórí. kábíyèsí. olórí. ẹran tí pọ́ùn làkọ́ bí yín o. wọ́n mọ́ bá wùwà kan kámọ̀ bí ìsọfún tó ṣe dà kámọ̀ sọ pé bóyá mo ní tó ṣe dà ni. ẹ kú bó ṣe ń dùn mí lọ́wọ́ ẹ sọ bà mí nú jẹ́ ó ṣàn mí nú ni. Adépọ̀jù. okú àbáyé èmi ò ní pé kó kíkọ àyè mi náà lè rí. ó ní kú lágbára ẹlẹ́dàá gbé mọ́ ní òṣì èdìdé o fẹ́ dọ̀bálẹ̀ fún mi o fẹ́ dọ̀bálẹ̀ fún mi oògùn tó mú wá ọ ní ọwọ́ fi dọ̀bálẹ̀ fún mi kí n bá lè dọ̀rún lọ irọ́ ló pa ẹni bá pé ikú aṣíwájú mi kú èmi ẹ̀wò tó bá jọ bí rẹ̀ kí ni kábíyèsí kí ló dé tó lè bá ń dé ẹni bá pé ikú aṣíwájú mi kú. kò sí báńtẹ́ kankan lára ọmọ yín ṣé bá ní kí n ṣàkọ́bí yín mọ́ ni kábíyèsí. jọjọjọjọ sọmọ ṣé o jẹ́rìí sí pọ́mọ ẹ lóògùn ṣé kò lóògùn kó tó kúrò nílé yìí ọdún wo mo ti rí gbẹ̀yìn ẹ̀yìn ó lè dá sí i ṣe bí ọjọ́ mi mo ṣe bí oṣù méjì sẹ́yìn ṣẹ́yìn rí ọmọdé mi èmi gan ò tiẹ̀ fẹ́ rí ẹ mi ò fẹ́ rí olóògùn wọ́n ní wá lóògùn fún mi ikú wọlé mi kò bá mi kéré mi ò fi fó ẹ̀kú àṣedànù èmi kọ́ ló máa lóògùn fún. ìgbìmọ̀ kan pàdó láti bí odò. kábíyèsí ẹ bá bínú sí mi mo kí mo ti ṣe ẹyin tó pọ̀ kábíyèsí ẹ bá bínú. má bẹ̀ mí o má bẹ̀ mí o mo ti dá mi sóògùn ẹ èmi ti dá mi sí lọ. ètò kábíyèsí ètò kábíyèsí. olóyè yé gbogbo ẹ. Adépọ̀jù ṣé o tó ṣe ìṣòbójú mu ìwọ fúnra rẹ rò lọ́kùn rẹ kọ́mọ wa máa ṣe bó ṣe ṣe fún mi kó dáa ṣé o mọ̀ pé kò bójú mu ni ìwọ ọmọ tàbí níbi níran odidi ọmọ ọba ó dẹ̀ kúrò nínú ilé láì dágbére fẹ́ni kankan látìgbà tó ti lọ ṣé o bójú mu ó bá tiẹ̀ fẹ́ sọ fún kábíyèsí ṣé kò yẹ kó pè mí tí mo jẹ́ ìyẹ́ kó sọ fún mi wípé ẹ wo èmi ìyẹ́ ẹ ṣé kò yẹ kó sọ fún mi wípé mò ń lọ o ẹ má sọ fún kábíyèsí o kí tí ẹ mọ nínú òdòkùn mi pé ọmọ mi dágbére fún mi kó tó kúrò nílé ó ṣe yẹn. má bínú má bínú. báwo ṣáà ni ṣé gbogbo wa jákujàku tó wù sójà àti ìwé ẹ̀bọ̀ ni. ìwà wo ni mò ń wò. ìgbà wo ló ń lọ. ẹ wo màmí ẹ má bínú sí mi mo ti dé ẹ gbọ́ lórí mo ti dé. ìgbà ló wà ń lọ.
so máa ṣàṣọ fún yín gbogbo nǹkan tí máa ṣe fún yín má bínú sí mi. kábíyèsí kábíyèsí dìde ńlẹ̀ bí mo ṣe fẹ́ kí abiyamọ máa ṣe ló ń ṣe. mo ń gbọ́ tó ń béèrè lọ́wọ́ ẹ pé ìgbà wo ló ń padà lọ. you see ìgbà wo lẹ wá ń padà lọ báyìí o. mi ò tí ì padà lọ sí mo ìbá fara mọ́ yín fún bíi a month. ẹlẹ́dàá mi mo dúpẹ́. oṣù kan tán ara ń táwọn wí nìyẹn. báwo lọmọ ṣe máa gbọ́rọ̀ sóbi lẹ́nu tóbi náà ni máa ṣe ohun tọ́mọ ń fẹ́. you see o kàn lè máa sọ́nà lọ bí òkú rọ́bà ọmọ ọba kan kì í jagun bí ẹrú ó dẹ̀ wá lọ bí ẹni tí ò lára. ó dùn mí o pàápàá jùlọ lásìkò tí mò ń ṣọjọ́ òbí gbogbo àgbáyé gbogbo èèyàn ló wá ń béèrè ọmọ ọba ń kọ́ Adépọ̀jùdà àkọ́bí ọmọ ọba àárí kí ni àmọ́ ta fẹ́ sọ fún wọn. but now inú mi ti dùn sí ẹ kò sí wàhálà mo ti yọ́nú sí ẹ. èyí tó fi máa dúró oṣù kan yìí ṣé kẹ́ni kan bẹ́ẹ̀ ṣètò fúláàtì kan ní Ìlúpéjú estate àbí báwo. mo máa gba Ìlúpéjú yẹn náà tẹ́ bá fún mi bẹ̀ bọ́ mi ní dúró bẹ̀ hòtẹ́ẹ̀ kan ni màá wá tí màá lọ. kí ló dé kí ló fẹ́ máa ṣe lóòótẹ́. ó ti yé mi ká má ba àmọ́ mọ́nítọ̀ ẹ̀ ló ṣe ní òun fẹ́ lọ stays hotel nítorí mi ò mọ tó ń wá nínú hòtẹ́ẹ̀lì tó dájú fúláàtì tá a fẹ́ fún yín lọ. ṣódà tó estate wa nílùú Péjú. anyway kò sí láburú inú mi á dùn faramọ́ wa bí oṣù kan à á lè sọ̀rọ̀ tí bàbá àtọmọ dáadáa ìwọ làkọ́ bí ó ná àwọn àṣírí kọ̀ọ̀kan àwọn secret tí máa sọ fún ẹ tí máa fi wọ̀n ẹ́ kì í ṣe torí èlé torí ọ̀la ni ṣetán pẹ̀lú màmá ẹ̀ kó padà wá rí mi bedroom ẹ ṣe ọmọlá all right. ẹ ṣe kábíyèsí. ṣùgbọ́n tí bàbá ẹ sọ ṣùgbọ́n tí kábíyèsí sọ ọkọ mi ọmọlá. lẹ́ni nǹkan tí mo fẹ́ bá kábíyèsí sọ mi wọ́n báyìí máa gbà ọ́. àwọn ò lè gbà lọ bá wọn sọ ò mọ̀ pé náà náà tó kò tẹ̀ tí wálé báyìí àròlé ẹni kò sí béèyàn ṣe lè ṣe. Alpha. Lájẹ́ ìbá gbogbo láyé ẹran ogun níbo ló fẹ́ sá lọ kò sí let's go. ìbínú ò mọ̀ pé lówó òun ò nírin lápá ìbínú ò kọ̀ pélẹ̀ tó ṣú kó má padà mọ́ mọ́ Adébẹ́wàjí ọmọ ẹ̀wà ló ń pé símẹ̀dọ̀ má bínú mo ń gbọ́. ó ti bẹ̀ pa. jọ pẹ̀lú nǹkan tí ẹ̀ ń rí yẹn kí lè rò wípé ó ṣẹlẹ̀. ó dàbí pé ó ti ń fura mo rò wípé ó ti sá lọ. ó sá lọ. kò sí ẹni tó rìn nínú òrùn tó rò kàn látàrí kò sẹ́ni tó wọnú òjò tó jò pa ológìní tó wá gòkè àjà ńkọ́. kò síbi tó jẹ́ òtó. ẹ mẹ́nu kúrò eré ọmọdé ni. Adépọ̀jù by the time tí èmi òkúta ìjà tí bá ṣetán pẹ̀lú ẹ̀ tí bá máa fi sọ òkúta mi lu jígí gíláàsì ẹ̀ àtàbára lé àtàbára oko. You can go. ẹ padà wá ń bí. I have an assignment for you guys. By the time I get facts, ma jẹ́ kẹ́ mọ̀. For now, ire o. Okay, Stora.
mélòó láti yẹ fẹ́ sá níwájú ológìnì tó lógìnì bá ṣetán pẹ̀lú ẹ̀ ṣẹ́gun ló máa mú. mo bọ́lá pé onílẹ̀kẹ̀ ní orúkọ mi tani bá bálákù bá bá ẹ nílẹ̀ yìí. ẹ̀mí Ọlọ́run ló sọ wípé kí n wàásù káàkiri ní àdúgbò yìí and that is why I am here. mo bọ́lá pé onílẹ̀kẹ̀ o. ẹni bá fojú di èmi onílẹ̀kẹ̀ kò ní kú síbi tí aṣọ ẹ wà. Ọ̀yá ẹ máa bọ̀ nínú ikùn mi. Ọ̀yá ẹ máa bọ̀ nínú ikùn mi. Ẹ wá ṣe lébẹ̀. Ẹ wá ṣe lébẹ̀. Ẹ mú lébẹ̀. Ẹ mú lébẹ̀. Ẹ máa jẹun. Ẹ máa jẹun. Ẹ máa gbébẹ̀. Ẹ máa gbébẹ̀. God! Àwọn ibùdókù ọtí kú. a ní ẹni tó bá fi ojú di èmi onílẹ̀kẹ̀. a fi ẹ̀jẹ̀ wẹ̀ a fi kú ṣèbàjẹ́. Omúṣẹ́ òṣì omúṣẹ́ ìranù ogbógun dání orírìn káàkiri. máa fẹ́ kó tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀ gidi gan pẹ̀lú ọ̀rọ̀ tó ṣẹ̀ṣẹ̀ sọ sí. ṣé ó yẹ burú ni orí mi ò burú sà. ṣé o sinwin ni mi ò sinwin sà. ta ló ṣe gate fún ẹ. èmi fúnra mi sà. ó yá jáde mi ì lè jáde sà. ẹ yàgò. ẹ yàgò. ẹ bìlà. ẹ bìlà. èmi mo bọ́lá pé onílẹ̀kẹ̀ ló ń fọhùn. lọ́rùn bẹ̀yẹ ẹ̀jẹ̀ má yìnbọn fún mi ẹ̀jẹ̀ má yìnbọn fún bọ́lá. mọ̀nàmọ́ná ṣojú ọ̀run yẹ̀rìyẹ̀rì ara ńlá sọ́lọ́kọ̀ ọlọ́mọ òdúró igi ńlá jakẹ́ni tó ṣe ní yàláyé tètè mèrè òkúta ìjà kọjá ẹni tá ń dúró de wíjọ́. mọ̀nàmọ́ná ṣojú ọ̀run yẹ̀rìyẹ̀rì ara ńlá sọ́lọ́kọ̀ ọlọ́mọ òdúró igi ńlá jakẹ́ni tó ṣe ní yàláyé tètè mèrè òkúta ìjà kọjá ẹni tá ń dúró de wíjọ́. kẹ́ni tí yóò níyà má dégbò ẹ̀yìn má sáré lójú ọ̀nà tó mọ̀gbà tó ṣú. má gbìyànjú láti jalè àgbọ̀n tó wà lókè yìí o. òkúta ìjà kọjá ẹni tá ń dúró de wíjọ́. ìkìlọ̀ ló dára ṣáájú ìjà ẹni tá ń kìlọ̀ fún ìbàdẹ̀kú gbọ́ kó má bàdàbà mọ́ nígbẹ̀yìn. láṣẹ ń kígbe òkúta ìjà kọjá ẹni tá ń dúró de wíjọ́.